Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn òdì ṣé àlàáfíà ni mo bá yín ọdẹ ọdún bí. Mo gbàládùra fún gbogbo ẹ̀yin ojú tó ń wò mí yìí lágbára Èdùmàrè. Lágbára Èdùmàrè. Lágbára Èdùmàrè. Ṣé rí December tá à ń wò lọ́kàn yìí kò ní dìwà mẹ́rù lọ lágbára Èdùmàrè. Àwa tá à ń wo December lọ́kàn yìí àwọn náà la máa parí ẹ̀ lágbára Èdùmàrè. Ojú gbogbo wa ó máa rí next year lágbára Èdùmàrè. Wọn kúkú nífẹ̀ẹ́ ni kankan ṣàwátì nínú gbogbo ẹ̀yin lólùfẹ́ mi. Gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ justice níbo la tún fẹ́ yà sí báyìí. Ẹ̀yin àgbàlẹ́bọ̀ tẹ́ ẹ pa òwe ẹni tó gún bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ̀. Ọ̀rọ̀ tó ń jà ròyìn lẹ̀ now wọ́n tún ti dá padà sí orí ọba báyìí. Ẹ jọ̀ọ́ wọ́n ní ọba ni kò jẹ́ ká rí justice fún Mohbad. Tí ẹ ò bá gbàgbé ní àsẹ̀yìnwá wọ́n ti pariwo ọba títí ìgbà tó tún yá wọ́n tún gbàgbé ẹ̀ now nísìnyí wọ́n tún ti pariwo ọba nísìnyí pé ọba ni kò jẹ́ ká rí justice. Ọba ló ń fowó bribe àwọn ọlọ́pàá. Ọba ló ń ní connection pẹ̀lú gọ́fúnà ló ní connection pẹ̀lú president torí pé kí ni ó wà nínú APC ló dẹ̀ ń rú lọ́wọ́ torí ẹ̀ ni wọ́n fi ṣe pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá. Wọ́n tún ní ká wojú Liam wọ́n ní sàrípò jọ ọba. Ẹ gbọ́ Liam lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ ọba yẹn ẹ jọ̀ọ́ ṣó jọ ọba. Ṣé Liam jọ bàbá yìí? Gbogbo ẹ̀ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Tó bá yẹ pé lótìtọ́ àti lódodo ni Liam ó jọ bàbá yìí ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Ẹlẹ́ẹ̀kejì ṣé ó lè jẹ́ pé bàbá yìí ló wà nídìí ká má rí justice fún Mohbad? Ẹ tún bá mi fi èrò ọkàn yín sí abẹ́ comment section. Fún gbogbo àǹfààní ẹni tó yẹ pé gbà kọ́kọ́ délé ìtẹ́ come across page yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV kájọ máa jẹ ìgbádùn ètò yìí lọ. Bẹ́ẹ̀ dẹ̀ kí máa ń bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ọwọ́ tẹ́ fi ń share yẹn ẹ ò ní fi gbọ́mọ gbè lágbára Èdùmàrè ẹ tún bá mi share ẹ má bá mi kà lọ. Torí ibi tọ́rọ̀ gbé ń lọ yìí. True justice seekers, but your influence will not last forever. You can take that to the bank. Ẹ máa gbọ́ o. Your influence will not last forever. Take it to the bank. Wọ́n ní bàbá ló ń lo influence. Your influence will win. Ká má lè rí justice. When Tinubu leaves power. Wọ́n nítorí pé Tinubu ló wà Go and power. write it down. Àwọn náà dẹ̀ Anybody ìjọba that gets to this thing, you go and write it down. APC ni wọ́n ń lo influence When ọba Tinubu yẹn leaves power, òun ni wọ́n fi ń disturb justice. hypothetic shield Ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá? of Mr. Adebanjo will be Ẹ jẹ́ máa gbọ́. removed Ẹ máa gbọ́ o. when Tinubu leaves power. Their secret will be out when Tinubu leaves power. And all his soulless and wicked people in his cabinet live with him. Their secret will come out. You can go and write it down, I'm telling you the truth. God will expose them. God will expose them. And I'm saying this, whatever Integrity Sebaloba knows, he should not tell anybody. He should forget about those miscreants that are shouting, "Hey, Baba, come and tell us. Baba, come and tell us. Baba, come and tell us." Don't tell anything, whatever you know. Do not tell anybody. Keep it to yourself until Tinubu and his miscreants leave the power. I'm telling you the truth. There's nothing you tell them that they will do anything to. They will not make use of anything. Even if you take the evidence of the CCTV and give it to this present government in power, they will just destroy it. They will not use it to prosecute this case because they are not interested. It is not. This case is not like this because of lack of evidence. It is like this because there's a lack of political will to prosecute the case. Yes. It is not lack of evidence that has stalled JFM. It is a lack of political will to prosecute this case because the politicians are not interested. It's a case against one of their own. Okay. It's going to expose their yash. They cannot open their yash for the Nigerian masses to see because they are afraid of the consequences. Simple as APC. They are totally afraid of the consequences of doing that. And that is the main problem. I'm telling you the truth.
Those that are smart, they know that's the fact. Evidences are too numerous, but all have been neglected. You cannot blame yourself for a blind man or somebody that failed to be blind, not to see the color of the cloth you are wearing. It is not because he cannot see it. It is because he has just chosen to be blind. What can you do to that kind of man? You can't do anything. Because even when he has our well open, with that impression that he sees you, he can tell you he's not seeing you. And you cannot, it's your word against his own. And it is more about what he says. You cannot convince him that he can see you. Because if he says he doesn't see you, it means he doesn't see you. Because it's just about him. That is what is happening with APC government and Justice for Mohbad. There's no amount of evidences you give to Yagi, or you give to APC, Tinubu or Sanwo-Olu, that they will see. They will not see it. Because one of their men is involved. One of their men is involved. Ṣẹ́ǹgbọ́. So káwá sọ wípé ó di 2031. That is truth. Ó di 2031 ká tó rí justice. Kí Tinubu bá kú bẹ́ẹ̀. Yomi knows that just some is not going anywhere. So he's just playing game. He's just using your own money. Láti fi pàtà láti fi raṣọ. Ṣèwé Yomi ò láṣọ. Ó kàn fún oyin raṣọ. Ó fún oyin jẹun tiẹ̀ ni o. Orí afẹ́fẹ́ ló ti ń jẹun. The better it is for you people. If you don't know this man, and you don't know that this man is the one sitting on Justice for Mohbad case, then you are very stupid. If you don't know this man. In fact, it's the primary subject. Justice for Mohbad Koloju. He must still be very stupid by now. 2 years plus. This is the man. He's the man. He's the controller general Of of delaying anti-justice justice. system. The other you understand that. The other, if you know your problem, at least you're halfway in solving it. I just make it clear you. Help us to pass up. Thank you so much, General Trust No One. And if you don't know why that man is sitting on this case of Justice for Mohbad, this is the reason. Look at this boy's face and look at the Mr. Bushi's face. And there any difference? There's no difference, though. There's no difference. And I've challenged Said Elegushi to go and do DNA for Liam in one of the Western hospitals. They say he travels abroad for now. In one of his trips abroad, let him take Liam, take Wumi, take Baba Mohbad, and go there to do DNA. At least he wants to clarify his name. That it does not have anything to do with the death of Mohbad. That is not the father. He's not the father of Liam. Do you understand? He can prove it. At least let's start from not being the father of Liam. Let him go and do DNA test. If he does it and it's negative, yes, you know what we know. This DNA has been conducted in this hospital in US, in Spain, in England, in Europe, in America, and then this man does not have anything genetically to do with his boy. That's the best way to clear his name. Because his name is also in the petition written by Mohbad. And now, this boy is what? He's a carbon copy of the man. So what else are we looking for? What else are we? But let me tell you something. I need to even say congratulations to those that have been fighting for justice. Because for now, the boy called Liam cannot get any entitlement in the palace. Because they never thought this case will get the attention it's getting today. They thought they would do it and cover up this truth. Is not
reason why they kill Mohbad. The main reason, this is what they try to achieve by killing that boy, can no longer be achieved, no matter what they do. No matter how influential they are, no matter how rich they are, no matter how politically connected they are, Liam can never be a king. Can never be a king in the country. The story is everywhere. He can never be a king in the country. And even Oba cannot even accept Liam publicly. Oma lo mama accept him nani. Or that grand mama fi acceptance here. The truth of the game. But that was not their plan initially. Their plan was to take Mohbad out of the picture and they should start hearing the future king. But God exposed them and God has put that plan to a total shame. Wunmi said Mohbad died in place of Liam, and yet you are looking for who killed Mohbad. It is as simple as ABC now. Nígbà tí èèyàn bí ọmọ tó ní pé nítorí ọmọ ike yẹn òní bàbá ṣe kú tó dẹ̀ pé fún 2 years díẹ̀ ní ọmọ yẹn ó di World War III ẹjọ́ kí ló tún kù. Ẹ̀dá sọ pé ẹ̀ẹ́dùnmọ̀ ẹni tó pa Mohbad ẹ̀mọ̀ ẹni tó pa Mohbad kọfẹ́ sọ ni. Gọ́ọ̀mẹ̀ntì sọ pé àwọn pé suspect báwọn ọmọ ẹni tó pa wọ́n mọ ẹni tó pa Mohbad wọn kàn fẹ́ mú ni. It's as simple as ABC now. It's as simple as ABC. Ẹni tó pa Mohbad wà lọ́wọ́ wà gbogbo wọn ló mọ̀ ẹni tó pa Mohbad lélẹ̀. Bọ́ wọn lè mú ni. Nítorí táwọn bá gbá onígbọ̀wọ̀ àwọn kú àwọn akú àwọn àfàyà àwọn awú ni wọ́n ṣe ń gbọ́ra wọn nígbọ̀wọ̀. Àwòrán wo ni ológìnì tó rọ́mọ ẹkùn wọ́n á jọ fi ìròyìn wọn ni. They know who killed that guy and they know why he was killed. The guy did so well by writing the name of me, Saheed Elegushi, Olele, Elele, and then these idiots, Sam Larry, in that petitioner. You think Mohbad did not know what he was doing when he was writing those names there? That was reflecting the reality, how they were dealing with him and what they were telling him as they were dealing with him. And they put their names down there. A few months after, the guy died. And the wife came that way into Ikuomoyi, ni Baba Yenseku. And 2 years, the lady has been running away from DNA. And yet you are still saying, Metopa Mohbad. He will boon. Everybody to buy a home, Metopa Mohbad, we need it down. Don't let Mohbad do Yama at Baba Mana on your planet on the Padano. Simple as ABC. Just simple as ABC. Actually, on board of two actually, wow, ọmọ rádà àdáyọ ọmọ tí ò ní ìnáyẹ ló lò fẹ́ tú àṣírí tèmi kò possible àṣírí mi kẹ̀ ọ̀bí dá ẹlẹ́yìn ẹjọ́ ẹ̀dánù 2 years ìyá dẹ́ ń sákiri pẹ̀lú ọmọ bóun lè ṣe DNA ó tún sọ pé àfi tó máa ṣe DNA ní Nàìjíríà ní hospital tó wà ní ìkáwọ́ bàbá ọmọ tó wà lọ́dọ̀ tó wà ní ìkáwọ́ Ẹlẹ́gùṣì ọ̀nà tó máa ṣe wọ́n ní ẹgbẹ́ DNA gbé lọ sókè òkun wọ́n ní rárá ẹ̀ lè gbé lọ sókè òkun and you are still asking pé àwọn olópa Mohbad ẹgbẹ́ ojú apààyàn ẹ̀ mú wọn nínà ẹ̀ mọ àwọn tó pa Mohbad dànù náà ẹ̀ mọ àwọn tó pa Mohbad. The government of APC they chose not to do anything. Àwọn táyé wọn ti bàjẹ́ ẹ̀ pa ọmọ ọlọ́mọ dànù nítorí ọmọ tí ó ti mọ ìdáyé ti bẹ̀rẹ̀ ẹ̀ pa odidi ọmọ 26 years old. Ẹ wá sọ pé ẹ̀mọ́ ẹ̀ tó pa Mohbad
Who and who join you to kill Mohbad? Then you get it to DMW. That's it. So, with who did you not kill Mohbad? If Mohbad was killed because of Liam, now tell us, with who did you kill Mohbad? Why you have killed Mohbad? We know it already. You said it. So, now tell us, who joined you, who joined forces with you to kill Mohbad? Simple as ABC. That's the question you should be asking me. The question of who killed Mohbad is not what any sane individual should be asking this time around. Who killed Mohbad is so there. Why Mohbad was killed is also there. The question is, who are the talent of? That's the right question. A sane individual should be asking me. Since I Banjo. Who are the talent of? Don't ask Omi pé kí ló ṣe fún ẹ tó fi pa. Nǹkan tó ṣe fún náà ni pé ọmọ yìí ó gbé ọmọ àlè fún. Àṣírí dẹ̀ fẹ́ tú. Àṣírí dẹ̀ fẹ́ tú. Kò dẹ̀ bẹ́ẹ̀ ká àṣírí tú. Wọn àti bàbá ọmọ àtàwọn ẹni wa bàbá ọmọ wọ́n dẹ̀ pàdánù. Wọ́n dẹ̀ pa àwọn olónílù. Wọ́n dẹ̀ pàdánù. You don't know how many people they kill on toll gate, Lekki toll gate. At the end of the day, what did they say? They say, if you know any of your family member was killed, you should come out and talk. You should come out and talk. And we let it do. Knowing fully well they killed a lot of people on toll gate. They say, if your family is there, you come out and talk. That is how bloody thirsty those people are. They see other people like animals, and they're looking at themselves as gods. So they saw Mohbad as an animal, and they eliminated him. Because one big in Shoma politician, in Shoma governor, in Shoma senator, in Shoma house of rep, in Shoma anybody, don't want any political circle one. So this boy does not belong to Mohbad. I'm going to say that again. This boy does not belong to Mohbad. There's no blood of Mohbad in these boy veins. No. Blood of Mohbad is not flowing through his veins at all. He does not belong to Mohbad. All those in Mohbad house, of course, they must have fucked Wunmi. Because Wunmi does not know how to say no. So they must have fucked Wunmi several times. She doesn't know. All those in Malia's house, they are fucked Wunmi too. And that was why they were telling Mohbad that this your girl na Hogan network. Everybody has access to this your girl. You know, they were saying it to Mohbad in different ways, through music, through some other aspects. But because Wunmi already jazzed Mohbad at that point, everything was just falling on deaf ears for Mohbad. So Wunmi must have slept with all the guys, even in the circle of Mohbad. Don't be surprised that Wunmi must have even fucked Darusha. Wunmi must have fucked anybody fuckable. Somebody that is always on drugs. Don't think that she's meant to behave in very aberrant manners, unusual manners. If you're a woman or if you're a man that you're always on drugs, that you're under the influence of these hard substances, drugs and all that, before you realize it, you must have finished it. So Wunmi has fucked all of them. But when it comes to who owns this baby, it is he that Wunmi wants to have baby for, that Wunmi has baby for. Everyone you need to share that and go to Liam Sile. I know Liam is not by mistake. But you know the plan out that
because wọ́n mọ̀ wípé tí a bá ti lè rí pé Mohbad kan ló lọ ọmọ yẹn wọ́n ti mọ̀ wípé àṣírí yẹn máa tú. Yes, because ibi tí case homicide, please help me to power town, please help me to power town, please, like and share. Ibi tí case tó bá ti jẹ́ homicide case, DNA is very very important. In a homicide case, DNA is very 1001 important in homicide case. Ẹ má gbàgbé ẹgbẹ́ Lẹ́gùṣì kan tó sọ late last year. Can you remember? Remember, if you can remember, wọ́n máa ń sọ wípé ẹ̀gbọ́n Elégùṣì ni wọ́n máa ń sọ. God bless you, sir. God bless you, General. Epe Sam Larry ló gbé Wùmí ló gbé fún Elégùṣì. Lẹ́yìn tí Sam Larry tó jẹ́ tó máa jẹ, ó wá gbé àjẹkù ló fún Elégùṣì. So me and you ká mọ̀ wípé Elégùṣì ó bá Wùmí sùn dáadáa. Màmá Ìyábọ̀ Oyèrìndé General ṣe rántí ìyá Ìyábọ̀ Oyèrìndé ó mọ̀ ẹ́ sọ wípé ìgbà tó mọ̀ pé Elégùṣì pé ṣó mọ Wùmí rí. Ẹgbẹ́ Elégùṣì sọ fáwọn wípé ṣọmọ olóòórùn yẹn. General ṣe rántí. Ṣé rántí ìyá Ìyábọ̀ tó sọ bẹ́ẹ̀? Ìyá Ìyábọ̀ Oyèrìndé. That is the second person tó máa sọ tó máa confirm. Pé àwọn obìnrin dẹ̀nà méjì ẹ̀gbọ́n Elégùṣì obìnrin àti ìyá Ìyábọ̀ Oyèrìndé. Tí wọ́n sọ pé ìyá Ìyábọ̀ sọ pé Elégùṣì sọ pé ọmọ onídọ̀tí yẹn. After Elégùṣì wá sọ fún ìyá Ìyábọ̀ Oyèrìndé pé àwọn bá sùn. So kí ni àwọn káàkiri? Ọlá lẹ́ẹ̀kan. So ẹ má gbàgbé àbí o Mohbad náà dẹ̀ sọ Mohbad náà sọ nínú mọ́tò nígbà tí wọ́n lọ sí show Mohbad sọ wípé ẹ̀kọ́ lòun bá sùn tó fi gbóyún wá. Am I correct? Tí Wùmí gbóyún wá. Prime boy ó sọ ó ní ìjà family matter ló jẹ́ ìjà tí wọ́n jà nínú mọ́tò níjọ́ yẹn. Dírẹ́bà náà tún sọ fún wa. Dírẹ́bà sọ wípé Wùmí sọ wípé Mohbad disgrace òun àtọmọ òun. Ṣó yẹ kí tó bá jẹ́ Mohbad ló lọ ọmọ. Statement yẹn lásán ó ti jẹ́ ká mọ̀ wípé Mohbad kọ́ ló lọ́mọ. Statement please help me to talk about that. Thank you, sir. So statement yẹn kó yẹ ká ti mọ̀ Wùmí sọ wípé dírẹ́bà Prado Jeep ló sọ ní corona. Ó ní Wùmí sọ pé you are always disgrace me and my son. Lọ́dẹ tí Wùmí ò ṣe sọ pé Mohbad disgrace me and our son. Just 2 letter one. So gbogbo ọkọ tó bá ṣẹlẹ̀ nínú jẹ́ fún ẹ lónìí gbogbo àwọn tí wọ́n ti rà kó lọ́dọ̀ bàbá Mohbad. Ẹ mọ̀ wípé ọwọ́ ẹni tó lọ ọmọ ọwọ́ Wùmí òun ló rà wọ́n. Wọ́n dẹ̀ ti sọ. Thank you, sir. Thank you, General. Wọ́n sọ nígbà tí bàbá Mohbad sọ pé àìlè ló pọ̀ mọ́ àwọn. Ẹ má gbàgbé pé àwọn olóyè Elégùṣì sọ wípé
So kí la tún fẹ́ bọ̀. Gbogbo wa la mọ̀ nínú fídíò kan tí Wùmí fẹ́ jáde lóru ní bóyá 1 PM or 3 PM tí mo bá di pé ìyá bóyá ìyá Wùmí ni bóyá ìyá Túndé ni tó sọ pé bó ṣe máa ń ṣe nìyẹn ó fẹ́ jáde lóru pé mo lè kí kankan ṣe rántí àmẹ́ni mọ̀ kí ni Wùmí kí ló ń bọ́ ló ń lọ lóru tó ní mọ́tò ti páàkì síta àmẹ́ni mọ̀. Wùmí kò fẹ́ fi ọmọ ọlọ́mọ ó fẹ́ fi kó Mohbad ni lẹ́yìn tí Wùmí tó pa Mohbad. Lẹ́yìn tí Wùmí pa Mohbad tán ó tún fẹ́ fi ọmọ àlè ó fẹ́ fi kó ológun lọ. Wùmí fẹ́ fi ọmọ àlè ó fẹ́ fi kó ológun ó fẹ́ fi kó lọ. Wùmí àti bàbá ọmọ ọwọ́ ẹ̀ wọ́n jọ ń jà fitafita pé káṣírí yẹn má tú ẹni tó nílé ẹ̀. Wùmí láàárín àwa public àti wọn ó mọ̀ wípé ọmọ yẹn ò ṣe ti Mohbad. General ṣe ti rí write-up tí lọ́dà Wùmí kọ síta. General. Ilé tó kọ nígbà tí wọ́n ìgbà ìlú Sàbújá. No, tó kọ ní ọ̀dà pé òní ló kọ àbáàná. Ó kọ síbẹ̀ pé ó dà pé lọ́ọ̀yà bàbá tó ṣe ìgbà sọ wípé kí Wùmí má lo àlọ́ba. Wọ́n ní Kàbírù wa kọ síbẹ̀ pé ó kọ ráìtọ̀pù yẹn pé kì í ṣe àlọ́ pé Wùmí lè dá lọ́ba. Kì í ṣe àlọ́ba yẹn kọ́ ló wà. Orí ẹ̀ burú. Ṣé tí ìrọ̀ ráìtọ̀pù yẹn. Ṣé báwọn kan ti wọ́n pọ̀ máa lè ní wọ́n mọ̀ pé kì í ṣe bàbá Mohbad ní ìfẹ́ wọ́n mọ̀ ẹ̀kọ́sẹ̀. Fábíà omi ẹ̀fẹ́. Májì ó ti ṣe orí Kàbírù ọmọ àná. Orí ẹ̀ ti dàrú gidi ni o. Májì. Oníṣẹ́ alọ́ba lè ẹ̀kọ́ ló wà. Ọ̀bẹ wọ́n kọ́ ní ọkọ̀ tí wọ́n bá tó ọkọ̀ ní ọmọ mi nílẹ̀ ìlú ọmọ ẹ̀jú sí ìgbé náà wọ́n lè dùn kọ́ ní ọmọ àná. Ẹ̀sìn ayé ti bá wọn ẹ̀sìn. Bàbá wọ́n rí jẹ́ tiẹ̀. Ó wá sọ wípé kì í ṣe ọlọ́ọ̀bẹ yẹn kan. Ó ní kí Kàbírù ló kọ sínú àìsàn ọmọ ó ní kì í ṣe ọlọ́ọ̀bẹ yẹn kan ló wà. Ó ní sọ. Kò wà láàbò wà fọ́ọ̀nì àtọ̀. Ẹjọ́ lórúkọ ní ká má jẹ orúkọ o. A ní kì í ṣe ọlọ́ọ̀bẹ yẹn kan ló wà. Alọ́ọ̀bẹ wo ló wá bẹ́ẹ̀ jẹ́? Wọ́n sábà ó fẹ́ bá ìfọ́sì jẹ́ alọ́ba yìí. Káṣí ọlọ́ba tú. Ó fẹ́ bá ṣe mọ̀ pé general ṣe mọ̀ pé alọ́ba tó padà fi sí orúkọ Wùmí ní magistrate ní fúnyẹn. Ẹ mọ̀ pé plan ni wọ́n lu alọ́ba yẹn àdìẹ́ndì sí Wùmí ni fún Wùmí ni o. Gbogbo plan kan tó fẹ́ ṣe rèé tí wọ́n ṣe torí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ corona Wùmí fún rẹ̀ Adébánjọ ló lò gbà yẹ o ẹ bá rántí Adébánjọ ló lò nígbà tí corona. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ gan. Yes. God bless you sir. Wọ́n béèrè
ọmọ ẹlẹ́ nídìí ilé alọ́ba wàláì tó bá sọ pé o fẹ́ fi gbádùn ọmọ ẹ sílẹ̀ tó bá lọ sọ̀rọ̀ lé fún ọmọ yẹn o fẹ́ pọ̀ ọmọ ọba àbí tí o fẹ́ pọ̀ ọmọ ọba ni ó jẹ́ pọ̀ ọmọ lọ́mọ kò ní gbé sílẹ̀ fọ́gọ́lé níbo ẹni tí ògbẹ́ lè mú tó lọ sí ara ẹ̀ díẹ̀ ṣé mi èmi ò ṣe láì. mo rí lọ́dọ̀ àbárí tẹ́lẹ̀. ok mo kàn kí wọ́n fẹ́ mo gbà mo rí jẹjẹrẹ àwọn ọmọ tí ẹ̀ ń láì mú wá wá sẹ́mi rẹ̀. Ẹ̀sùn. Ìyàwó ẹ̀kọ́ rẹ̀. Ìgbà tí ẹ̀ mọ̀ bá tẹ̀yàn ti ẹ̀ lè sọ sọ́rọ̀ yẹn mọ́. Because ọmọ bóyá láti bá ọ́fíìsì tí ọmọ àlè mọ́ yẹn lọ. Tipátipá ní ọmọ àlè lọ́mọ yẹn. tipátipá báyìí. Bàbá mo bá di àsìkò tí ò wáyé kó nǹkan gọ̀ọ̀gàn lélẹ̀. Kọ́ ya múra dáadáa. Bàbá Mohbad ò kọ́. bàbá Mohbad ò kọ́ o. Olórí ọ̀rọ̀ lọmọ ìdí. Ọkọ bá tiẹ̀ olórí burúkú ni wọ́n ẹ̀fà yóò pè ní kọ́kẹ́ wọ́n fẹ́ gbà fọ́ màálù. Pọ́pátì àtọmọ yẹn ni. Ọmọ yẹn náà fẹ́ gba property fún ṣe àkọ́kọ́ tó bá ti wọ́n ọmọ yẹn tí wọ́n nìyẹn. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀. Property bá ti di tọmọ yẹn ó ti di tí wọ́n nìyẹn. Ẹgbẹ́ wọn ṣe ọgbà àdékèrè jọ ọgbọ́n burúkú ìjà òun la fẹ́ stop ẹ̀. Níbi oko àdókiri tó ń dó tó ń fòkò ṣòṣì káàkiri wọ́n ti ẹ̀ ń bó tó ń bobìnrin lójú jẹ́. Káwọn ọmọ kókó ẹni tó dẹ̀ ní ọmọ yẹn dẹ̀ mọ̀ pò lónìí ó dẹ̀ dákẹ́ wọ́n dẹ̀ ń wọ́gbọ́n tó fẹ́ dá kó ṣàlè gba property yìí. God bless you ma. Ayé máa ní ká. Ayé ní ká. Èmi mọ̀ pé kò ṣé ti rí ọ̀nà lágbára ọlọ́run. ilé ti sọ pé ìdí àlè kan ò ní ìdí lọ́jà ká lọ lò tì nílẹ̀ fún un. Tó bá ń bíjà kó pọ̀mọ̀ yẹn ní sùnbẹ̀ kálukú ló búra ní mo bá ti kú. Lọ́jà ká lọ lò tì nílẹ̀ kó lọ búra tí ara ò bá ní pa ọmọ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Toró tiẹ̀ tí ó fẹ́ ti bá yọ ọmọ yẹn jẹ́ ọ̀rẹ́ tì. Wọ́n yóò mọ̀ pé bástádì ni ìyá. Wọ́n yóò mọ̀ pé bástádì ni. Kò sí ẹ̀rí kò sí ọmọ kékeré. I don't know what to say. Ó lè ní ọmọbìnrin yẹn. Ó ṣe kéré tó yẹn. Ọkọ kúkú wà lórí ẹ̀. Ó ká àwọn nìyẹn. Ó lé ní fámìlì wọn. Ó ká àwọn nìyẹn tó fi pa Mohbad tẹ̀. Ó ká àwọn nìyẹn. Kí ló dé? Ẹ wọ́n fẹ́ kó gbogbo nǹkan tó mọ̀ ní ṣe. Ọmọdé tó lọ wá lọ́gbọ́n mo fẹ́ lómi torí bóyá ẹni tó lọ mọ bóyá ló ṣe àkúṣe oṣù kan ló lóyún. Bóyá yẹn kàn gbé ní rọ́ọ̀sì ni ló bá sùn tó lóyún. Olórí burúkú. Aṣẹ́wó ọmọ. Ó fọ́kù ṣoṣì káàkiri. Kí ló wá dé torí ogún ológun? Àkúṣe kan but ìyálé gan ni yẹ kí ọwọ́ ẹ̀ tẹ́ ní ti tó bí lọ́mù sí yẹn ni. Lọ́nà ṣe ń dàpọ̀ ogún Mohbad. Ìyálé máa bá tiẹ̀ jẹ. Kò lè gbà owó yẹn tiẹ̀. Pẹ̀lú ìṣọ̀nà méjì. Wọ́n ti wá rògbò báyìí, ó máa padà lùsì méjèèjì náà. Wàhálà ó máa padà lùsì méjèèjì. Mo pé Mohbad kan, mo láìkí bọ́bọ́ yẹn o. Ọlátẹ́lì ló ń kàn já o. Ó ń jà. Wọ́n máa tún ṣe ọ̀nà. Ibi tí a bá ti rò pé kò wà, ẹ̀rọ kìíní yóò ní sọ́nà mọ́ o. Mohbad fúnra máa tún jẹ́ kí ní mọ bí kìíní yẹn. Ó ṣe máa tún tọ́ọ̀nù padà. General, ṣe máa pé mo dúpẹ́ kìíní kan. Ṣe máa pé àtúnmí pé bàbá Mohbad wọ́n yìí ń jáde bọ́ ẹ bá jáde. Tó máa ń sọ bó ṣe lọ yẹn. Ṣe pé ó lẹ́kìkọ́ púpù yìí kí wọ́n ti kọ́nà bàbá Mohbad. So bí wọ́n ṣe gbọ́ ẹni information kankan látọ̀dọ̀ bàbá. Ó jẹ́ kára dúró. Ó ti yẹ yí. Thank you sir. Wọ́n lé ẹni tó kọ́ bàbá lọ́gbọ́n yẹn pé kí bàbá kọ́ má tiẹ̀ fẹ́ ní tì rárá. Kọ́ ṣẹ̀ra wà yẹn kọ́ máa ṣiṣẹ́ tó ṣe. Wà láì. Kí ni ìyàwó ọ̀kì gan? Torí gbogbo àṣírí tí wọ́n ti mọ̀ wọn ò gbọ́ bí ìmọ̀ lẹ́yìn ẹ̀. Èyí tó ti mọ̀ nìkan ló
ìsí ẹ̀ ọbẹ̀ ẹ̀sùn síwájú ọbẹ̀ ẹ̀sùn síwájú olùkọ́ bá dìbò àti ẹlọ́run lẹ̀ ìwọ àti fámìlì ẹ̀ ti rú kí oyin ìhun mi ìwọ àti fámìlì ẹ̀ ti rú kí oyin Mohbad tó sọ pé olóyè mẹ́rin lòun onímọ̀lẹ́kà lòun don't fuck with me olùkọ́ ṣeré ni they play wàá rírẹ̀ wò bí ìran Mohbad àfojú ẹ̀ báyìí àfojú ẹ̀ bolẹ̀ àti wà àti àwọn fámìlì ẹ̀ àfojú yìí bolẹ̀ ẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ ó ti sọ fún mi orílẹ̀ ti ṣe ti pẹ́ onítọ̀hún lè máa fi ṣàfihàn ṣé kò bú ẹ lọ́wọ́ báyìí ṣé kò Mohbad pípa tó pa Mohbad ṣé kò bú ẹ lọ́wọ́ ìyẹ́ burúkú wọ́n tó mọ̀ kankan ó ní ṣé nǹkan tó fẹ́ máa post rèé nígbà tó bá ti pa mí tán tí ó padà post ẹ̀ orí Mohbad ọkọ̀ ìdájọ́ ẹ̀kọ́ ẹ̀ ló ṣẹ́ láàrin gbogbo nǹkan tí wọ́n mi post ni láàrin gbogbo nǹkan tó post lẹ́yìn tó pé Mohbad mọ̀ pé wọ́n máa pa wọn ajá ni. God bless you sir. At the point he told his friends. ọmọ fún wa yá bẹ́ẹ̀ yẹn. You do remember pé wọ́n láwọn Dominica àti kékeré MIC wọ́n sọ fún pé kó fi ọmọ yẹn sílẹ̀ náà pé kó sá lọ. bẹ́ẹ̀ kó wò lè fi sílẹ̀ báyìí pé tó ló máa pa wọn. bẹ́ẹ̀ni. pé díẹ̀ ni. wọ́n lè ṣe lóhùn. Yes. tọ́lá He had the premonition. kò ní tó báyìí. He had the premonition that they were going to kill him. Even go and look at Mohbad. Go and look at ìgbà tí Mohbad lọ sí láti yẹn ìdánwò àti Mohbad ti fọwọ́ tó di fọwọ́ lẹ́ràn náà tó ń ronú. bẹ́ẹ̀ni. tó ara sọ̀rọ̀ fún mi wọ́n lè máa finish wọn. àwọn ilé just kill that guy but he failed to kill his spirit. His spirit was fighting them. wàláì kò sí gbogbo ẹ tó lọ́wọ́ sínú ikú Mohbad. World War III. torí sinmi torí bá àkọ́rí wọn ni. ó ti di ogun àgbáyé. ó ti dọ́gba àgbáyé o ọmọ ẹyọ kan ni wù mí ọmọ ẹyọ kan kì í ṣe mẹ́rin o kì í ṣe 100 lọ́mọ o ẹyọ kan ó dẹ̀ fi dàbò ó fi dàrá ṣèbíyàn ló bí kínní Trump George Bush láti tí ọmọ ẹ̀ kú ṣe wọ́n ṣe DNA fúyàwó ọmọ ẹ̀ abẹ́tí gbàgbé ni George Bush láti tí ọmọ ẹ̀ kú ọmọ ọkùnrin tó kú ó ṣe DNA fúyàwó fún ọmọ ẹ̀ ó bẹ́ẹ̀ mọ̀ bóyá ọmọ ọkùnrin mi lórí ọmọ ẹ̀. George Bush ṣiṣẹ́ náà ó ṣe DNA fún ọmọ tí ìyàwó náà ọmọ ẹ̀ ṣe bí the same thing náà ni bàbá Mohbad fẹ́ ṣe the same thing tí George Bush ṣe òun náà ni bàbá Mohbad fẹ́ ṣe tí wọ́n mi ṣáàtì ogun ó ti di já o. ó ti dógún. pàtó ẹni tí wọ́n bímọ fún àṣírí ọ̀gbọ́dọ̀ tù. ọgbọ́dọ̀ tù. àwọn ìyáálé tó wà lé wọn àgbọ́dọ̀ mọ̀ bó ti bí ọmọ ọkùnrin. no ìyẹn gan mọ ọmọ kò bímọ ọmọ ìjọba ẹ̀ka sì rí tupa tani. bẹ́ẹ̀ni. ìyẹn mọ àkílẹ́tì yẹn mọ ìyẹn ti mọ ìwọ náà wò wọ́n rẹ̀ ni ó tó máa ń sàbí ìta ẹ ṣorí burúkú yín kẹ ṣe bá máa bọ̀ lọ́dọ̀. ẹ máa sọ fún ọ nìyẹn olóòtú máa sọ pé tó bá yà ti bí yín dá rédíò èdè tẹ́ ń ṣe yẹn ẹ ṣàkóso níta yẹn o wọ́n máa bí yín dá ẹ ṣe dé kásàkà ní o ó ní yóò wọ́n ṣe ìjà kó súnmọ́ àfin wọn bí yàrá yẹn wọn bí pẹ̀pẹ̀ bàbá lẹ̀ dá òun ni wọ́n ṣe ń jà fún ọ̀gá pé kò tún gbọ́ fún Mohbad àbí sọ alẹ́ fi yẹn settle down. That is it now. ó dẹ̀ máa kún fún mi. kò lè ní dáadáa gbà kò lè fi kókó gbà. orí Mohbad ò ní jẹ́ orí kókó gbà. torí ikú gbóná tó fi pamọ́ yẹn tó tún sí Mohbad ní síkú sí wọ́n kún ẹsẹ̀ wọ́n kún ọ̀hún ẹ̀. kí ló ṣẹlẹ̀? ọba mú gbogbo irọ́ yẹn ìwọ àti fámìlì ẹ wá ṣoṣù kẹ́ ẹ wá fẹ́ gbélé bàbá Mohbad lórí. Karimo àtọ̀lé burúkú yẹn ó sọ pé kí lè ṣe tí Mohbad ṣe ẹ̀dá díẹ̀ Mohbad ò lè ṣe Muslim
jèrè ọmọ láti náà ní jèrè yìí gbogbo ní Kàrímọ́ ni Súnkànmí Wùmí ni bàbá mi ni ọmọ tí Kàrímọ́ bí ni ọmọ ẹ̀ ní gbogbo yín àti Àtúndé ní jèrè ikú gbóná ló máa pa gbogbo yín ní nísìnyí ikú gbóná ló ti pa Mohbad yẹn dájú bá jogún ẹ̀ yẹn pẹ̀lú máa lè tẹ́gbẹ́ dání ikú gbóná ló máa pa gbogbo yín ẹ̀yìn wọn kí wọn ó yẹ kó lọ bẹ́ orí gbogbo wọn kó lọ bẹ́ sókun àwọn òṣì àwọn adójútì àwọn ìlà family owó ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ fi ṣàárẹ̀ dín owó Mohbad pẹ̀lú owó tí Wùmí fi ń jà tó fi ń jí justice lọ́wọ́ o. Of course now. owó Mohbad pẹ̀lú o. Owó modernization ni. Owó modernization ni. ọmọ ọlọ́mọ ó ṣe wàhálà kò sọ̀sọ́ kò sòrú ó ṣe wàhálà kókó náà lè dókè ọmọ yẹn wá ti ṣiṣẹ́ owó sílẹ̀ ẹ wá gbẹ̀mí ẹ̀ ọlọ́run ní péré fún yín Jùmọ̀kẹ́ ibi tó rá sí yẹn ibẹ̀ ló máa kú sí ibi tó rá sí yẹn láti 2 years tó sọ ọkọ yẹn ibi tó máa kú sí nìyẹn mi ì rí wá bí àwọn kẹ́míkà ti tì mi ì rí rí jọmọdé rìn mi ò rí rí ọ̀dájú burúkú ni wọ́n ṣé bá kọ́ Mohbad máa wọ́n ti ṣe ọ́ ti pààyàn ti pẹ́ àwọn fámìlì Wùmí àti máa pààyàn ti pẹ́ o Wùmí ọkọ àti máa pààyàn ti pẹ́ àti máa pààyàn ti pẹ́ Mohbad sọ ó lé ti ṣe ti pẹ́ so kí ni Mohbad rí tó fi sọ pé ó ti ṣe ti pẹ́ Mohbad rí bó ti pa èèyàn àwọn fámìlì Wùmí ti pa èèyàn ti pẹ́. Do you know how many times Wùmí must have threatened Mohbad nínú ilé wípé tó bá ṣe anything ní wọ́n kàn máa yanjú ẹ̀ dàbí ní àwọn bàbá yìí làwọn fẹ́ kìnìkan. You don't know how obìnrin react with ọkùnrin nínú ilé. When you see a woman tó bá ti ń déètì ẹni tó bẹ̀rẹ̀ pé tó lájú ọkọ tó bá ní power jọkọ wípé wọ́n máa molest nílé. Afẹ́ lè jà ọkọ ẹni ẹ̀gán fọkọ yẹn. Tó bá ṣe anything máa fẹ́ jẹ́ ọ̀sùn kìnìkan. That is it now. Ó ti máa threaten ẹ̀gẹ́ fún ọ pé wọ́n máa yanjú ẹ̀ ní kò tẹ̀sí báwọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ máa ṣe kìnìkan. Ẹ̀rí bóyá sọ̀rọ̀ ni. Ó ti máa dárúkọ bàbá ó ti máa dárúkọ Saheed fún náà. Ṣé ẹ rántí máa ń kọ́ onífá báyìí tó sọ pé òní babaláwo Mohbad onífá Mohbad? Ṣé ẹ rántí máa yẹn? Máa yẹn sọ pé ìjọ tí Wùmí lọ ṣe ultrasound ó ní máa yẹn ní Mohbad wà ní ọ̀dọ̀ òun jọ yẹn ó ní Mohbad wá sọ fún òun pé ní pé nígbà tí wọ́n gbé nílòkù kíní ultrasound yẹn fún Wùmí wọ́n ní Wùmí ó dẹ̀ pé Wùmí pé ó wà lórí kọ́ pẹ̀lú wọ́n ló pe bàbá ọ̀gá wọ́n ló pe Mr. Saheed. Yes, God bless you sir. Ṣó ti yẹ yín wọ́n ní ìjọ yẹn gangan ni Wùmí gbé kíní ultrasound yẹn ló gbé lọ sáàfin bàbá náà wò yẹn sọ nígbà tó máa yẹ ti sọ̀rọ̀ ó ti sọ many things. Ọjọ́ náà pọ̀ ọmọkùnrin ló wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni game wa change. The call for today's. Ti sọ̀rọ̀ dáadáa gbogbo ọ̀rọ̀ tí Mohbad ti sọ nípa Wùmí nípa ọmọ yẹn bàbá onífà yẹn sọ pé Wùmí kọ́kọ́ mọ̀ pé Mohbad kan ló lọ mọ́ pé Ẹlẹ́gùṣì ló lọ mọ́. Máa yẹn sọ̀nà kí ni wàá ń bò ṣe máa sọ pé àrọ̀wọ́ ẹ̀ ṣé àrọ̀wọ́ Ẹlẹ́gùṣì nínú gbogbo tó ń lọ yìí gbogbo kan tó ń lọ lónìí ibi tí jẹ́ fún ẹ̀ tó dé lónìí ọwọ́ Ẹlẹ́gùṣì ni àwọn Ẹlẹ́gùṣì ni ó ṣàfẹ́ bò ó fẹ́ bò ó ṣe ti rí nǹkan tí Ọlọ́run ò fẹ́ ṣe ti rí nígbà tẹ́ pa èèyàn kan nítorí èèyàn kan àwọn ọ̀rọ̀ pé Mohbad máa jẹ́ kẹ́ ẹ wo ọmọ yẹn kẹ́yìn náà jèrè ẹ̀ wọ́n láì dáná ẹ̀ sọ̀rọ̀ pé nígbà tí ẹ̀ pa Mohbad nítorí ọmọ yẹn Mohbad sórí ìṣẹ̀lẹ̀ má jẹ́ kẹ́ ẹ rọ́mọ yẹn kẹ́rì wò mọ̀ pé yẹn kó tó le jù nìyẹn díẹ̀ nìkan táwa lè sọ ṣùgbọ́n òkú ọ̀run gangan Mohbad rí gbogbo ẹ̀ ju àwa tá a sọ̀rọ̀ lọ ó lè má gbà fún yín láti rí ọmọ yẹn
láti rí tán ẹ̀yin náà ò rí bọ́mọ ṣe rí ni tó bá wù lónìí á gbẹ lọ́la tó bá gbẹ lọ́la á wù lọ́tùnla tó bá gbẹ lọ́la. yá gbogbo ibi tó ń wò mí wọ́n ní àwọn lè torí àwíjàre kí tó tọ́ lẹ́nu ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn ẹ gbọ́ bi tí ọ̀rọ̀ wó sí so gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad gbogbo àwọn olólùfẹ́ ìkànnì ìkílẹ̀ rí sọ̀rọ̀ yẹn Liam lẹ́ ń wò yẹn bàbá lẹ́ ń wò yẹn ẹ gbọ́ ṣe wọ́n jọra wọn náà wọn ni wọ́n di justice mú wọn náà wọn ni wọn ò jẹ́ ká rí justice gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá mi share fídíò yìí bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi fi ọkàn yín hàn lábẹ́ comment section fún ẹ̀yin tó gbégbà àkọ́kọ́ nílé ìtẹ́kọ́ máa kọ́ sí péjì ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká máa jẹ gbádùn ètò yìí lọ mo tún padà bọ̀ ire o.